wọ́n máa fa sálátù ránṣẹ́ wọ́n máa fa sálátù ránṣẹ́ nígbà tí ò já mọ́ gbé tí ò já mọ́ gbé Mẹ̀dínà ìrẹ̀lẹ̀ tó bá ń kọrin báyìí a máa ṣe mí lára gìsgìs oore gba nǹkan gìs ẹ ti ń lọ Ọlọ́run á gbàdúrà yín ẹ wá àbá Kùránì dà. Ó tó ṣẹlẹ̀ lẹ́yìn ni wípé wọ́n ní àwọn Kùránì ẹlẹ́yọ ẹyọ yẹn òun la fẹ́ kà. Ó dá o ẹ ṣàdúrà dáadáa lọ́hùn o ẹ má jẹnu wúnúwúnú o ẹ sọ̀rọ̀ sókè bá kẹ́ ẹ ka tó wà ní Kùránì kẹ́ ẹ kà kó nítumọ̀ ni ó dáa. Àfà mọ̀ra kí ló kó sápò. Fìlàní torí ẹ̀yìn wá ń kọ́. Láìlà ìdáwọ́ lórí mi já. This is plain. Mo àti pé mo fẹ́ dé kan lọ kí n wá tún dé kan bọ̀. O fẹ́ dé kan lọ kó o dẹ̀ dé kan bọ̀. Bàbá mọ́ra ẹja. Èmi kọ́ ọmọ bí ẹ o ti ń wùwà ọmọ àlè ṣé o mọ̀ pé Yorùbá sọ pé ilé tó bá ń tòrò ọmọ àlè bẹ̀ ò tí ì dàgbà òwò fẹ́ dé fìlà kan lọ kó o dé fìlà kan bọ̀ nítorí kíni ìwọ ọmọ yìí kí ló wà lápò ẹ gangan. Fìlàní mi lè parọ́. Fìlà kọ́ mo sún Fìlàní ni tí bá gbá ojú ẹ báyìí ọwọ́ mi á hàn sátẹ ṣoṣo jẹ́ kí n rọra bu àpò ẹ kí n wo nǹkan tó wà ń bẹ̀. Ẹ má rọ fáńdù mi nínú ọ̀rọ̀ ẹ máa já. Ẹ gbà kí mi má rọ fáńdù ẹ àwẹ̀ máa já èmi wájú obìnrin kọ́ obìnrin ló ń jàrán láwẹ̀ ṣé mi mo dẹ̀ bí ẹ àbójú bàbá mi ni bàbá ẹ ni wọ́n là jẹ́ kí n wo àpò ẹ lẹ́rọ̀ kí wọ́n lápò ẹ Kùránì ẹlẹ́yọ ẹyọ wọ́n là ṣé Kùránì ẹlẹ́yọ ẹyọ ló wà lápò ẹ ṣé Kùránì ẹlẹ́yọ ẹyọ ni mọ́ra ẹlẹ́yọ ẹyọ nínú ọ̀tọ̀ gbóhùn lè lọ́wọ́ ní tó pọ̀ yẹ ẹyọ ẹyọ náà ló wà bẹ́ẹ̀ mọ́ra ní kó bisikíìtì báyìí sáko inú àwẹ̀ What type of plane? táago mẹ́sàn ò tí ì lù àbágo mẹ́sàn ti lù ní ló kó bisikíìtì báyìí sáko Afẹ́ sókè Al-Qur'ani. ẹ fẹ́ sókè Al-Qur'ani mi rò pé Al-Qur'ani yẹn mi rò pé ó lè yé yín kò lè wọnú orí yóò yá ó wà lọ́bì kankan mọ́ ó yá jókòó Astaghfirullah la máa ṣe yá jókòó ó lọ́bì kankan mọ́ wà wá ṣe Astaghfirullah 1,456 òun ló máa ṣe láti ibi láti máa ṣí ni òkú kì í sọ̀rọ̀ tó o bá ti kú ò ní sọ̀rọ̀ o gbọ́ gbọ́dọ̀ tó sọ yá. Astaghfirullah. Ení. Astaghfirullah. Èjì. Astaghfirullah. Ẹ̀ta. Astaghfirullah. Ẹ̀rin. Ọmọ ẹnu ro mi. Ẹnu wo ló ń wẹ Astaghfirullah bẹ́ẹ̀ ló ń ṣe.